Do my summer box. On to utilize from there. No, I very good. Pretty more. By now, other there's the police now. Àwọn tó ti ẹ̀wọ́ tún yẹn ìwé àmàmù price ní àti ìtọ́jú alẹ́ kálukú tó ti fi ìtayẹ́ nípa àti tó ti fi. Ìfẹ́ta rẹ̀ ń bàjá ní ilé bọ́ọ̀dù nígbà òfin ní ọmọ ẹgbọ́n rẹ̀. Ní ìlú àwọn ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ ní ọmọ ọba ìlú tí. Ẹgbẹ́ àwọn ẹgbẹ́ wa di àwọn tó gbogbo àti. Inú wọn náà ti máa ń kó mi ní kí ìjọba dé káàmù ní ètò. Àjẹ́ ìgbádùn ọmọ yìí ní kí. Internet crisis. Internet crisis. Imagine they won't need that much. I see.
Thank you.
Ẹ
bá yín gbá bíríkì yẹn. Àná tó bá yín gbá kó lọ́wọ́ lè ta. Wọ́n lè ta o. Ní Jóòbù ṣe rí ìgbàgbọ́ náà ọgbà. Vamos por
Io
Oh, bẹ̀rù Allah. Push it to soft. Who soft? No, go for who soft. Ṣé ó fà á ni? Who soft? Video ni ke o se mo. Na him mo ba. Who soft go da tu ba. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló náà gbé wọlé. Ó ti rẹ̀ ni ó ti ní wọ́n ti kú. Não passa, hein? Parece que passa, hein? Ah, é pelo menos na rua é fenômeno. Good night.
Because the party match, Nós amigos ele tem fire o que ele vê lá. Mas gado, ele tem que ele não quer trabalhar I wait for final with that. What are they big?